الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wa kù lórí dáadáa ilé ìtàmù sí al-Islam atọ́rọ àlékún kí Ọlọ́run àti gẹ̀rẹ́fà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Allah subhanahu wa ta'ala tó ṣe láwòkọ́ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. Ọbẹ̀ Allah subhanahu wa ta'ala kó bá ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fásiwájú ẹ̀dá Ànábì wa Muhammad àti gbogbo àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ ilé ètò lẹ́sẹ̀ ńlẹ̀ Ànábì ní gbogbo ọmọ ìjọ mi pátá ni wọ́n wà l'Áljannà àyàfi ẹni tó bá kọ̀ tó wá lòun wọ̀. Àwọn sàbí ní ya Rasulallahi wa man ya'ba ìránṣẹ́ Ọlọ́run ta ni yóò sọ pé òun ò wọ̀. Ànábì dá wọn lóhùn ó ní man ata'ani dakhala al-janna wa man 'asani faqad aba. Ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi mọ́ sí wọ́n sì ṣe ó jìnnà sí irú ń tàn òun náà ni ó wà l'Áljannà. Ṣùgbọ́n tó bá yapa mi irú ẹni ẹlẹ́ni tó kọ́ irú ẹni náà lẹ́ni tó gbẹ́rù pọ́n rí. Àbí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ ká kọ̀yìn síbi tí Ànábì wa ń ṣe Ọlọ́run tó bá kọ ẹ̀yìn sí. Ẹ̀rí tẹ́ bá wo tí mo kọ sí ojú amóhùnmáwòrán wa wọ́n ní Imam Ògbómọ̀ṣọ́ Ige ó dáa o. Torí pé tá a bá wo láàrin bí ọjọ́ díẹ̀ sísìn yìí ẹ rí wípé àtáàkì lórí Imam Ògbómọ̀ṣọ́ ẹ̀rí púpọ̀ gan-an. Mo ń bọ̀ wá síbẹ̀ yẹn ṣùgbọ́n fẹ́ kẹjá jọ gbọ́ ọ́díò yìí afáà kan wà wọ́n pè ní kinní kan Abdulhakeem Comrade afọ́ ní Yorùbá Nation. Àwọn èèyàn sẹ́ndì fídíò wọn táwọn náà sí lórí Imam Ògbómọ̀ṣọ́ fún mi bọ̀ mo rí wípé n tán sọ ẹnìkan náà ti sọ̀rọ̀ ẹ̀ tí mo ti fún lésì lórí ẹ̀ so kò sí nídìí ká tó mọ sọ mọ́ ṣùgbọ́n jẹ́ ń play interfile yìí sọ fún yín emergency ẹ̀kún tán láfa torí lè yé sáfà tiẹ̀ pẹ̀lú gójú rẹ̀ tó dàbí tàwọn oníbàárà sábó jẹ́ play rẹ̀ fún yín ẹ̀mọ̀ pẹ́ mọ́ gbọ́ ọ sẹ́rí àwọn èèyàn yìí bí ọ̀rọ̀ tẹ́nìkan sọ pé ó yà ọ mẹ́ta kìíní kan wọ́n ránṣẹ́ ni ẹ̀gbọ́n mọ́ tẹnumọ́rọ̀ yìí tó bá lọ́rọ̀ rù mí ṣe gan ìwọ gangan ló ń ṣe mistake fún alára rẹ̀ yẹ kó mọ̀ wípé yìí lé sí level ẹni tí wọ́n mọ̀ sọ fún wípé ó yá lọ sọ báyìí ó yá lọ sọ báyìí ó yá lọ sọ báyìí nígbà tí ìsìn ẹ̀ tí rí báyìí gan ìsìn level bẹ́ẹ̀ rí ká tó wá sọ̀gbà tí mo wá rí báyìí alhamdulilayi rabbil alamin àjẹ́ nǹkan kan wọ́n ìsìn level ó yá lọ sọ báyìí ó yá kí ló tún fẹ́ sọ rárá ẹ mọ̀ gbọ́rọ̀ àfa yìí ẹ mọ̀ gbọ́. mo fẹ́ láùdù ẹ̀. tó bá jẹ́ pé ẹ bá ń gbọ́ ọ́díò tí mò ń play yẹn ẹ jẹ́ kí n mọ̀ ẹ bá tẹ like love and share ẹ bá share program yẹn ọ́díò fídíò ni bọ̀ ìfẹ́ ṣojú bọ̀bọ̀ tí ń sọ̀rọ̀ ń bẹ̀ ṣùgbọ́n sẹ́ra àwọn èèyàn mo sọ fún yín wọn èé rorí tiwọn kan tó sọ̀rọ̀ sẹ́gbà mi wà téèyàn bá rorí kó tó sọ ọ̀rọ̀ kan yóò pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó lè túmọ̀ sí báyìí o ó sì lè túmọ̀ sí báyìí ó lè túmọ̀ sí báyìí sẹ́yìn pé àwọn èèyàn àtàkì mọ́mù gan lórí ọ̀rọ̀ fìdáwò mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan àwọn tó àtàkì mọ́mù yẹn wọ́n mọ nǹkan tó ń ṣe o wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe tó fi àtàkì mọ́mù ẹ̀gẹ́tì wọ́n mọ tó ń ṣe o torí pé nìsín báyìí ìmáàmù nìkan ẹ tó bá rí bí ìmáàmù lẹ̀ Yorùbá kan mọ́ bínú pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ìmáàmù nìkan náà fẹ́ẹ̀ jẹ́ àáfà ilẹ̀ Yorùbá ẹ máa gbọ́ ìmáàmù pọ̀ aláwọn mọ́mù ládùúgbò wa ní mọ́mù ní kìnní káàkiri ṣùgbọ́n àwọn mọ́mù kan wà ibi táwọn ti jẹ̀ mọ́mù orígun kan níbẹ̀ nílẹ̀ Yorùbá so irú ẹ̀ ní mọ́mù Ògbómọ̀ṣọ́ bí ká máa sọ̀rọ̀ mọ́mù Ọ̀yọ́ ìmámù Ìbàdàn ìmámù Ògbómọ̀ṣọ́ ìmámù Àkúrẹ́ ìmámù Ọ̀wọ̀ ìmámù Òṣogbo ìmámù irú àwọn mọ́mù báwọn ó yàtọ̀ sí ìmámù mọ́sálásí sádùúgbò òbí kan wá fi jẹ́ ìmámù Central Mosque kìí ṣe irú yùn ṣe rí ìmámù nìkan náà wá rí bá nínú gbogbo àwọn tá à ń sọ yìí
tó ṣe wípé wọ́n ń tako in tó ṣe pé ẹnu gbogbo àwọn ìmáàmù kò lè lórí. Àwọn tí àtáàkì mọ́ mẹ́kàn wọ́n bá ní ọmọ nǹkan tó ń ṣe o, torí pé nìsín ìbáwa náà sọ̀rọ̀ kán mọ́ jókòó kán mọ́ ṣènáwó kù. Àwọn àfáà míì ìtọ́jú àwa lọ náà wọ́n ń sọ ìbẹ́rí pọ́n àtáàkì gbogbo wọn tó rọ́ mọ̀ wípé ọ̀rọ̀ ti wá wọ́n ti rí pé àwọn èèyàn ó ti ráwa ń rí wípé àwọn alisu náà àwọn èèyàn kíní kan mọ̀ ní wọ́n ìrìtán di wa nu. But ìmáàmù ní ìsìn báyìí táwọn ń sọ in tó bá ẹ̀sìn mu tán gbá gbogbo ẹ̀ mu, wọ́n mọ̀ pé ìmáàmù odidi ìlú kan làwọn náà tán sì mọ̀ túmọ̀ ọ̀rọ̀ wọn wá ń tako eléyìí tó ṣe pé òun ló gbajúmọ̀ láàrin àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá, torí wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ fẹ́ tẹ̀lé Ọlọ́run wí ànábì wí. Wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ìmáàmù ní weight lọ́dọ̀ àwọn èèyàn pẹ̀lú pé ìmáàmù ní Ògbómọ̀ṣọ́ ìmáàmù odidi ìlú náà sọ̀rọ̀ yẹn, wọ́n mọ̀ pọ̀rọ̀ yẹn ní weight. Gbogbo wọn tẹ́lẹ̀ tán tún jáde bí ọ̀pọ̀lọ́ ní òjò wọ́n pọ̀ tí àwọn ìtàn sẹ́ni oríṣiríṣi sí wọn pé kí ló dé, wọ́n pọ̀ gan fa, wọ́n sàn tún jáde wọ́n mọ̀ nǹkan tán ń ṣe. Sẹ́yìn pé èmi náà ń sọ pé kò sí ká mọ̀ sòkú, ẹlòmíì náà ń sọ, oríṣiríṣi àwọn èèyàn ní ń sọ. Wọ́n lè àtáàkì gbogbo wọn tó bá wọn, wọ́n mọ̀ tán sí tán fi àtáàkì mọ́mù. Èyí tí lọ ń pàtàn ìkòkò àti kọ̀lọ̀kọ̀lọ̀ ó mọ̀ tó ṣe tó fi àtáàkì mọ́mù. Bẹ́ẹ̀ lómi sọ nǹkan tí mọ́mù sọ yẹn kò ní àtáàkì ẹ̀ tó bá wọn. Bọ̀ ó ti mọ̀ wípé ìmáàmù yìí ìmáàmù lẹ Yorùbá ni. Bí mọ́mù ṣe ń sọ yẹn lórí mímbàrí tán ti ń sọ ó nítumọ̀, torí pé ó yẹ tí mọ́mù nítumọ̀ láwùjọ ibùdó dọ́dọ̀ àwọn olórí ó nítumọ̀ débẹ̀. Bẹ́ẹ̀mi jẹ́ ìmáàmù mọ́sálásí kan ní ìsìn báyìí, ìmáàmù tèmi ò tóru ìmáàmù tiwọn, ìmù kérò tí ń kírun lẹ́yìn tèmi kó pọ̀ ju tiwọn lọ. Ìrò bóyá àwọn èèyàn understand tí mo ń sọ, mo fẹ́ kẹ́ ìmọ̀dé táwọn èèyàn yìí fi àtáàkì mọ́mù ni o. Torí àyìn tẹ́yàn sọ pé àwọn sọ pé àtáàkì yìí ti pọ̀ ju, ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ dí tán fi àtáàkì mọ́mù. Wọ́n mọ̀ nǹkan tán ń ṣe o, torí wípé wọ́n pè símbọ̀ kan ní mọ́mù nílẹ̀ Yorùbá. Yorùbá lérò lẹ́yìn jù mọ́mù lọ ní mọ́sálásí tọ̀dọ̀ tiẹ̀, kí ó yẹ pé èèyàn tí ń kírun lẹ́yìn mọ́mù lè mọ́ ju bíi 10 lọ, ìwọ sì ń lérò 100 ní mọ́sálásí àdúgbò yín, ò lè ní kíní tó ìmáàmù ìlú kan. Lápẹẹrẹ nìkan sọ wípé ìmáàmù Ìlobù, ìmáàmù Lobù, kó jẹ́ pé èèyàn 10 ní máa ń kírun lẹ́yìn ìmáàmù Lobù, téèyàn 1000 wá ń kírun lẹ́yìn ìmáàmù Akadib Central Mosque. Láwùjọ ìmáàmù Lobù wọ́n tóbi jù mọ́mù Akadib Central Mosque lọ, ìmú kí mọ́mù Akadib Central Mosque ó jù mọ́mù Lobù lọ, torí ìlú náà ń ṣe mọ́mù fún. So ọ̀rọ̀ tí wọ́n bá sọ wọ́n gbà wípé yóò tètè wọ àwọn èèyàn lórí, yóò tètè káwọn èèyàn lójú, yóò tètè ṣe bákan lọ́dọ̀ àwọn èèyàn ju wípé ìmáàmù Akadib Mosque sọ̀rọ̀ lọ. Wọ́n mọ̀ nǹkan tán ṣe tán fi àtáàkì mọ́mù. Sọ̀rọ̀ mi yẹn yé sá, wọ́n mọ̀ tán ṣe tán bá àtáàkì mọ́mù, wọ́n mọ̀ nǹkan tán ṣe, torí àkóbá tán pọ̀. Mistake tán kàn ṣe ni wípé ìyá àtáàkì mọ́mù náà ni ó jáwọ́ èèyàn mọ̀ wípé ajé pé tẹ́ ń ṣe ò right. Àbígbò làwọn àgbàlagbà ó sì mọ́ sunkún lórí pé ní kán mọ́ jáàmù lálẹ́ olókùú mọ́, láì sí pé ìjẹun lè yín tẹ́lẹ̀, bí ìgbà tó ṣe pé ẹ̀sìn ni kinní yẹn pé tá a bá sí ẹ̀sìn ó dàrú, kì í ṣẹ̀sìn, kò ní nǹkan kan nú ẹ̀sìn tá a sọ pé ẹ̀mí pé tá a bá ti yọ́kù tá a bá ti ṣe mọ́ tá a bá lọ gbọ́ sí wọn lẹ́nu nǹkan ó dàrú. Àbí kí lẹ́yìn sunkún pé fẹ́sàn fẹ́ mọ́ jáàmù lálẹ́ olókùú fún, torí pé ẹ̀yin náà mọ̀ wípé bísínẹ́sì lẹ fi ń ṣe. Now ṣe bí ìmáàmù táwọn náà ń sọ ẹ mọ̀ ṣe fìdáwọ̀ ẹ mọ̀ ṣe kinní kan yìí, mo wo fídíò mọ́ọ̀mù kan, ẹ mọ̀ gbọ́ ẹnìkan fẹ́ takò mọ́ọ̀mù ní wá sẹ́ǹdẹ̀ sí mi pé ìmáàmù táwọn ń sọpọ́tì náà ń sọ pé òun náà mọ́ lọ bí òkú. Mo ní kí náà wá sọ, wọ́n ní àní kò dáa, torí pé àwọn jẹ́ mọ́ọ̀mù ìlú náà ni ò tí jáwọn òrórí mú bọ́ ń bẹ́ẹ̀. Ẹni dẹ̀ sọ pé kò dáa, yes. Ẹ wá mọ̀ gbọ́, ẹ wá jẹ́ n play fídíò, ẹ jẹ́ bá wa share program, like, love and share fún àǹfààní àwọn míì náà láti lè bá rí wò. Ẹ wá jẹ́ n play fídíò ẹ̀ tí mo fẹ́ play. Ìyún kan gbìmọ̀jú báyìí bí àwọn oníbàárà sáàbù, bí àwọn tó ti pẹ́nu sẹ́ bára. Ẹ mọ̀ gbọ́ o, ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ nísìnyí kò make any sense. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ yìí kò mọ implication ọ̀rọ̀ yẹn. Ìgbà tọ́pọ̀lọpọ̀ wọn ò ní kàwé, wọn ní kéwìn ojú wọn tó ní kàwé, kò mọ implication rẹ̀. Ẹ mọ̀ gbọ́, ẹ mọ̀ gbọ́, ẹ mọ̀ gbọ́.
ẹ jẹ́ n tún play sẹ́yìn ẹ mọ́ gbọ́ fídíò yìí ẹni tí ń sọ̀rọ̀ tó wọ́gùn bí àgọ́ bí ìgò àwọn oníbàárà yìí tó pèrè láàfáà yìí mi ò mọ̀ wí àfáà ni mo sáà mọ̀ pé kò sáà jẹ́ mọ́mù ìlú kankan wọ́n wá gbé fọ́tò ẹni yẹn sí wọ́n gbé fídíò ẹni yẹn sí wọ́n gbé fídíò mọ́mù sí wọ́n wá gbé ó wá ní ìmáàmù tó ní ká mọ̀ ṣe fìdáwò ajá ni wọ́n wá gbé fídíò rẹ̀ sí wọ́n gbé fọ́tò mọ́mù sí wọ́n wá gbájá síbẹ̀ ẹ mọ̀ wo ẹ́ẹ̀dì nísìnyí pé àwọn eléyìí àná lọ́pọlọ kò mọ application kan tó sọ yìí sì sọ application rẹ̀ fún lálẹ́ nísìnyí ẹ mọ̀ gbọ́ o ẹ mọ̀ gbọ́ o ẹ mọ̀ gbọ́. òpòrò staffline ti fẹ́ bú ọmọ ajá náà sì yẹn sọ wípé wúwà lè kẹ́líbù ó ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé ajá ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ́nu tiẹ̀ ó ní ibnu kẹ́líbì ó lájà ń bàbá wọn ẹ mọ̀ gbọ́ o lórí ọ̀rọ̀ pé Ìmáàmù sọ pé ẹ mọ́ sókù náà ni o ó ní wúwà lè kẹ́líbù jádùú ó ní bákan náà bàbá wọn náà o ajá ni ẹ mọ̀ wo bọ̀ òun ò tú tọ́rọ̀ náà mọ̀ pé ìsọkúsọ làwọn fẹ́ sọ kò jó lè tú dáadáa. ẹ máa gbélé nísìnyí ó ní onígòbígò àwọn oníbàárà ó ní sájà ṣé òkú ló ṣe ń jẹ ni tí ẹ bá ṣe pé nǹkan míì ń bẹ kí lẹ̀ ń sunkún lórí àmùlà fún pé sáfẹ́ mọ́ jàmùlà ní olókù ṣé nǹkan míì ń bẹ ni tó fa gbogbo yín tán tú jáde báyìí ẹ mọ̀ gbọ́. ṣe ẹ rí báyìí ṣe mọ ní ìsìnkú sọ pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó lájà ni wọ́n lórí kíni ìmáàmù ní kán mọ́ ṣe fìdáwò kán mọ́ ṣèjọ́ kẹta kán mọ́ ṣèjọ́ kẹjọ kán mọ́ ṣe oríṣiríṣi nǹkan tí ò dáa ẹnìkan ní ò dáa kọ mọ́ọ̀mù ṣé n tún play ẹmọ ní ẹnìkan mọ̀ ní ò dáa kọ mọ́ọ̀mù ẹ jẹ́ tó play fún yín kẹ́ ẹ tún gbọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ aláwọ̀kọ́ náà tó bá jẹ́ pé kò bá dákọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tí ó kọ́kọ́ mọ̀ wí pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní kọ́kọ́ ń bá wí ná nọ́mbà 1 nìyẹn nọ́mbà 2 tí ó bá tún wá dákọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tá a dẹ̀ sọ pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní bá wí ẹni tó sọ̀rọ̀ yìí ìmáàmù wo ló yóò bá wí tó yóò pè lájà torí ìpọ́n sọ wípé fìdáwò ò dáná torí pọ́n sọ pọ́jọ́ kẹjọ ò dá ta ló yóò bá wí ó dà pé tó ṣe kọ́mẹ́ǹtì ò mọ̀ mi ṣẹ̀ṣẹ̀ ń wo prógáàmù mi ni èmi mọ̀ mọ́mù lómù tèmi ẹjọ́ tẹ́lẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ ń wo prógáàmù ni ẹ farabalẹ̀ èmi wá sí social media kí n sọ̀rọ̀ láì ti pọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ o ìyá ni wá sọ̀rọ̀ ni bọ̀ ẹja kọ́ mo sì ń bọ̀ máa proof yẹn náà pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà ń bá wí tó bá yẹ pé ni yóò bá dákọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbogbo èèyàn ló mọ̀ wípé lásìkò yìí o ìmáàmù tó ń sọ̀rọ̀ ẹ mọ̀ síjọ́ kínní kan táwọn èèyàn àtáàkì o Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìyẹn kọ́kọ́ clear náà tó bá wá jẹ́ pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá kọ́ gan ìmáàmù wo ló yẹ ó bá wí o ẹjá gbà wípé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ́ ìmáàmù wo ló yẹ kán bá wí kán mọ̀ pè lájá ní pé bàbá rẹ̀ ajá ni bàbá rẹ̀ ajá ni ẹ wá jẹ́ n tún play kẹ́ ẹ gbọ́ bí tán ti dákọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ fúnra lára yín ẹ la tí yẹn tó sọ̀rọ̀ yẹn ẹ la tí yín kẹ́ gbọ́ so ìyẹn mọ́ farabalẹ̀ ní kí kò dákọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ o káwà very careful ìyẹn mọ́ téèyàn bá fẹ́ sọ ni. ṣe gbọ́ bá wọ́n ní
ẹ tún gbọ́. ṣe gbọ́ bá ìmáàmù Ògbómọ̀ṣọ́ abẹ́ ẹ̀ gbọ́. Ajánásì rẹ̀ tún bá ṣàlàyé dáadáa pé ìmáàmù lẹ́yìn ìgbà tó ń sọ̀rọ̀ tó wá dídì pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ àbí abẹ́ ẹ̀ gbọ́. ṣe gbọ́ abẹ́ ẹ̀ gbọ́ ẹ wá lọ gbọ́ fún fídíò gangan. mo rò bóyá eléyìí wọ́n ti kọ́ọ̀tì ẹ̀ tó gbọ́ tó ti kọ́ọ̀tì ẹ̀ náà ìmáàmù Ògbómọ̀ṣọ́ sì jáde nínú ọ̀rọ̀ wọn ẹ tún gbọ́ kí n tó tún play. ẹ jọ ṣe gbọ́ mọ́ Ògbómọ̀ṣọ́ abẹ́ ẹ̀ gbọ́ ẹni tó sọ wípé bóyá ẹni ò sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ abẹ́ ẹ̀ gbọ́ yẹn number 1. Number 2 téèyàn bá sọ wípé ìmáàmù tó ní àmọ́jẹ fìdáwo ajá ni èmi sì jẹ́ ìmáàmù mo sọ bẹ́ẹ̀ sẹ́mi kọ́ ní bá wí bàbá mi jẹ́ ìmáàmù mo sọ bẹ́ẹ̀ bàbá mi kọ́ ní bá wí sọ́ni ní kò sì ẹ̀ dákọ débi wọ́n tún wá dákọ sọ ẹ tó sọ wípé we need to be very careful for kíní kan we say àwọn ìmáàmù lómù bíbá yìí tó bá ṣẹlẹ̀ lásọ torí kì í ṣe pa afẹ́ sọ̀rọ̀ káyé lè bá a gbọ́ ó wulẹ̀ ní tẹ́mi wulẹ̀ fẹ́ lóun bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹni yìí gangan ọ̀tọ̀ ní tí mo fẹ́ lóun bẹ́ẹ̀ mo rò bóyá ẹ mọ̀ wo èyí tó ṣe gòbígo oníbàárà tó sọ wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ pàjá ni bàbá rẹ̀ ajá ni bàbá rẹ̀ ajá ni pẹ̀lú orin tán ń kà àbí kí nìkẹ́nìkan sọ pé kò pé bàbá wọn lájà orin tí wọ́n ń kà ní Lárúbáwá a sì bá wọn tú káyọ̀ lè bá gbọ́ wọn yé dáadáa ẹ̀wà ọ̀dọ̀ sẹ́ǹgbó sọ pé ẹni tó sọ wípé kámọ̀ sì fi dáwó lájà ni lẹ́mọ̀ pé alábòsí làwọn èèyàn yìí ìbí inú wọn kẹfẹ fi mọ Ògbómọ̀ṣọ́ gan trendy lójú mọ jáde tí wọn jú wọn nínú wọn o ẹ mọ o ẹ jẹ́ n play fídíò yìí fún yín àwọn eléyìí kò mọ̀ sí ẹ jẹ́ n play fídíò kan fún yín. kásọjọ́ mẹ́jọ kò sínú sẹ̀ríà kásogójì ọjọ́ kò sínú sẹ̀ríà kásọdún kan kò sínú sẹ̀ríà ẹni ojú wa níwèé náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀dà ò ń bọ̀ ìbò lọ́ọ̀gbọ́n ni. kásọjọ́ mẹ́jọ kò sínú sẹ̀ríà. ọ̀dà. kásogójì ọjọ́ kò sínú sẹ̀ríà. ọ̀dà. kásọdún kan kò sínú sẹ̀ríà. ọ̀dà. ẹni ojú wa níwèé náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó yẹ ẹ jẹ́ ìdádúró báyìí èyí ìwọ tó pèrè láàfáà onígò àwọn tí ń tọrọ bárà bàbá wa Alhaji Muyideen Bello Ajani Muyideen Bello náà mọ̀ sọ pé kò mọ̀ sí fìdáwọ̀ ọjọ́ kẹjọ gbogbo àwọn náà mọ̀ sọ ǹjẹ́ tó sọ sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí tó lẹ́nu tó bá ti ń sọ orí tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń sọ tó sọ sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìyìn gbọ́dọ̀ túnrú ẹ̀ sọ sáwọn bàbá wa só lè sọrú ẹ̀ sí wọn tóró sọ pé tó bá ti sọ pé kò síjọ́ kẹjọ o tó sọ fún mọ́ọ̀mù tó ní ajá ni wọ́n o bàbá wa Alhaji Muyideen Bello náà sọrú ẹ̀ só lè sọrú ẹ̀ sí wọn àbí kó tó di pé jáde láyé ó lò ó gbọ́ tán sọ àti gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń sábò sí òfò yìí astagfirullah wa tubu ilayh mi fẹ́ sọ àwọn ọ̀rọ̀ báwọn tẹ́ ń sábò sí ìyàrá dandan yìí tẹ́ ń sábò sí òsì tẹ́ ń ṣe lórí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí tẹ́ ń ṣe yìí ẹ lẹ́ẹ̀mọ̀ pé Alhaji Muyideen Bello sọ ni wáyé tẹ́ dàrẹ́tì ọ̀rọ̀ yín sọ́dọ̀ Alhaji Muyideen Bello tó ṣe pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní nǹkan lẹ́ ń dàrẹ́tì ẹ̀ sí ẹ̀ ní brain ni àbòsí ni àbòsí tí ò ní jẹ́ gbádùn ni ìyìn tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ yìí ẹ mọ́ gbà fọ́ onígò dúdú o ó ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ fẹ́ mú tuntun wá pé tó bá wá ń fẹ́ mú tuntun wá ọ̀dọ̀ àwọn kan ní ó mú tuntun wá tuntun wo ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ mú wá nǹkan tí Alhaji Muyideen Bello náà ti sọ ọ̀rẹ́ dì ẹ̀yin ò ṣe gbójúgbóyà kẹ́ àtàkì Alhaji Muyideen Bello lójú ayé wọn tẹ́bà ní jẹyàn yín sú ẹ̀ lè dánwò ìmáàmù dẹ̀ sọ wípé yín táwọn ń sọ yìí o Alhaji Muyideen Bello wọ́n sọ gbogbo àwọn sì ni wọ́n ń bá wí. ìwọ wá ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó sọ wípé ká má jẹ òkú ká má ṣe fìdáwò ajá ni Alhaji Muyideen Bello tán sọ ọ̀rọ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ sàn bí ọ̀dà kó sọrú ọ̀rọ̀ kan sọ sí wọn tó sì jẹ́ wípé nǹkan tán sọ náà ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà sọ
tó fi wò wípé mọ́mù wà láti kó mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí sí wọn ìrọ̀rọ̀ dandan tó ń sọ yìí. So o lè sọ eléyìí fún Alhaji Muyideen Bello lójú ayé wọn àbí ọ̀rọ̀ òkú yàtọ̀ ní tí Alhaji Muyideen Bello sọ kán tó kú tí mọ́mù sọ wípé gbogbo apátá Alhaji ń bá náà ń ṣe wáàsí fún ní Sheikh Alhaji Muyideen Bello ń ṣe wáàsí fún tí mọ́mù náà wá sọrú ọ̀rọ̀ yẹn tí gbogbo yín fi wá bọ́ tàbí ọ̀pọ̀lọ́ ní òjò tẹ bọ́ tàbí ẹni tẹ́bí ń pa yìí ṣe mọ́ àtáàkì Alhaji Muyideen Bello bẹ́ẹ̀ tẹ́yìn bá jẹ́ pé ìbá sálábòsí ẹ̀dá ni. Àfi Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀rí gbọ́dọ̀ pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ again Ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo wá ráwọn fídíò yẹn àwọn ìwọ́n sẹ̀lẹ̀ ó wá pọ̀ wọ́n wá àtáàkì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lórí kámọ́sọ́kù. Ìwọ́n tó ń pè wọ́n lájá ní ìsinyìíṣẹ́ ṣé o lè sọrú ẹ̀ fún Alhaji Muyideen Bello náà lórí ipá àwọn náà sọ pé kámọ́sọ́kù ṣé o lè sọ bẹ́ẹ̀ kó wá sọ pé bàbá tiwọn náà o bàbá tiwọn náà o so lè sọ bẹ́ẹ̀ àbòsí ó ti báyé yín jẹ́ àbòsí lórí àọkà wẹ́n tí ò bá mọ̀ ni ò mọ̀ kèé so oúnjẹ tó fẹ́ dáná lé olókùú làwọn àfáà yìí ń já sí o oúnjẹ yẹ kọ́ o ebi tí ń pa àwọn èsè bíi àmúlá o mímọ́ jókòó ọjọ́ kẹta ọjọ́ kẹjọ 40 days gangan ní dùn wọ́n torí àwọn owó tí wọ́n máa ń rí gbà àjàjà tó bá ṣe ẹ̀jẹ̀ pé olóṣèlú òun ló bá kú tí ẹ bá ṣe pé èèyàn bá yí lórí ni tí mọ́mù bá sọ tọ̀dọ̀ tí wọ́n tẹ́yìn sí rí pé ó rí bẹ́ẹ̀ ẹ sì ṣàlàyé tọ̀dọ̀ tí yín ẹ sì lọ́mọ sòkú ó sì tẹ́ fẹ́ mọ̀ sí káàkiri èwo ni ajá ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá rẹ̀ ajá ni bàbá rẹ̀ ajá ni. ìtàn sọnù lárúbáwá yìí mò ń sọ wọn dákọ̀ ju Ìmáàmù lọ ṣùgbọ́n ẹ̀ sọ wípé wàhùwà ibnu kẹlìbí pé ọmọ ajá ni wàlìkẹ́lìbù jẹ́ dùhù bákan náà bàbá rẹ̀ ajá ni. Ó tún wá ní wàhálà irọ́ ó tún sọ pé kò sóore kankan lára wọn in tó kọ lónìí so o lè kọrú ẹ̀ Alhaji Muyideen Bello kù sí láyé mọ́ ó ti dáa ìjọ o lè kọrú ẹ̀ kó o fọkọ wọn síbẹ̀ tó bá ní sẹ̀sẹ̀ awọ́rò ìjọ o lè kọrú rẹ̀ kó o fọpa ẹsẹ̀ rí ẹ̀yin tẹ́ mọ́ tẹ̀lé àwọn àfa ilẹ̀ mọ́ ṣe mistake ẹ̀yin lèmi mọ́ rí tẹ́kun mọ́ pé irú àwọn ẹ̀dá ò làwọn eléyìí àbíwọ̀ tó o bá ń kún wọn lọ́wọ́ láti àtáàkì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lórí wípé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń tako gbọ́ mi o lórí wípé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń tako ọ̀rọ̀ fìdáù ó dẹ̀ ń support Alhaji Muyideen Bello you are the most foolish person on the surface of the earth tí mo mọ̀ láyé mi yes ẹ má bínú o torí wípé kí ni o òun lálà sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lórí nǹkan tó ṣe wípé bàbá Alhaji Muyideen Bello náà sọ tínú rẹ̀ sì dùn sí. bí ọ̀rọ̀ Sheikh Abdullahi Ali Jabata wọ́n ní Ibn Taymiyyah sọ̀rọ̀ mo sọ pé Ibn Taymiyyah sọ pé ẹni rahimahullah ẹ lọ́lọ́ bá wa kẹ́ èmi tí mo wá sọ pé Ibn Taymiyyah sọ pé ẹ wá fẹ́ mọ gbé mi ṣépè ẹ fẹ́ mọ gbé mi jà èmi sì kọ́ mo lọ̀rọ̀ Ibn Taymiyyah mo sọ pé ó sọ ó sì fi Ibn Taymiyyah lẹ̀ ó gbé mi òun èmi kó bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí náà Ìmáàmù sọ pé Alhaji Muyideen Bello sọ pé òdodo sì náà sọ o pé bó sì ṣe sọ ló ṣe rí ẹ wá fún Alhaji Muyideen Bello lẹ̀ ẹ wá hàn Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wáyé tẹ́ àtáàkì Alhaji Muyideen Bello on the same way tẹ́ fi àtáàkì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí tó bá jẹ́ wípé ẹ̀yin bá jẹ́ ní ire tó bá jẹ́ pé olódodo bá nìyí ẹ wọ ẹjọ́ tó dé Ọlọ́run pé náà ti sọ ní kẹ́mọ́ wọn lọ lé kí ó gidi àwa náà sì lé kí ó gidi fáwọn ọmọ àbí ìwọ náà àbí anybody tó bá mọ̀ tó fẹ́ sí online class fáwọn ọmọ wọn Kùránì ni àdìsí gbogbo ẹ̀ là ń kọ́ ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp kẹ́ẹ̀kan jẹ́ kí n mọ̀ pé torí online class ẹ torí ẹ mẹ́sẹ̀jì mi ẹ sọ pé ẹ kúrẹ̀ lè sọ pé from this place 090 31 32 41 12 090 31 32 41 12 090 31 32 41 12 fún kíni o fún online class. Àtàwọn fẹ́ ṣe àjì àbí múra bá fẹ́ travel lọ sí anywhere in the world kápẹ́ nọ́mbà àjì mi kọ́ tàwọn náà ṣọ́ọ̀jù 08023 88 0944 08023 88 0944 090 32 07 69 47 090 32 07 69 47. Náà yá mo sọ̀rọ̀ wa lọ torí Ọlọ́run ìyìn tó ń sọ sí mọ́ọ̀mù yìí ìjọ ò lè sọ ẹ ọ́n sẹ́ndì
fídíò ẹnìkan sí mi ẹni mo sì rọ́dùn fẹ́ nìyẹn láìpẹ́ ní dákọ̀ ẹni yẹn padà mọ́ kì í sì ti bẹ̀rù ó àfáà kí ni mò ń sọ àfáà ká mọ̀ dùn kó yẹ kó rò bá ìmọ̀mọ́ dákọ̀ àwọn bóyá mò ń bẹ̀rù ara o wọ́n wá fẹ́ ṣe rọ́dùn fún mi padà wọ́n fẹ́ fún mi ní èsì ọ̀rọ̀ tí mo sọ wọ́n wá ní àwọn bùn mí lẹ́yọ kan ìpè tí n bá tún sọ mí màá rá wọn wò bí ìran ẹgẹ́ ti dẹ̀ sìn wọ́n sọ fún àwọn tó sẹ́ndẹ̀ sí mi wípé ìtànsọ yìí ò tí ì pọ̀ jù ẹ lè ẹ̀spẹ́tì kẹ́ ẹ sọ̀rọ̀ èèyàn kẹ́ríkò náà mọ́ sọ̀rọ̀ èmi ò sí ẹ̀mọ́ pọ̀ ní sọ tó bá wọn yes wọ́n ní tó láwọn rí wípé ohun àpọ́nlé mo fi ń bá wọn sọ̀rọ̀ àwọn èèyàn kan náà sì tì mí tí mo fi lọ sọ̀rọ̀ tẹ́rí tẹ́ bá sọ̀rọ̀ jù bá ń lọ gan kò lè nítumọ̀ sí mi torí èmi è sọ̀rọ̀ tán nísìn irú àfọ̀ onígò oníbàárà yìí nísìn kí n wá ní kó mọ́ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn tí mo fẹ́ pa ni mo ti sọ́njọ́ kan náà pé bí ọ̀rọ̀ Ustaz Abdullahi Jabata ni wọ́n ní ẹ sọ̀rọ̀ èèyàn yìí tó ní ó mọ́ fèsì padà tẹ́ ẹ fẹ́ pa ni gbọ́dọ̀ ìgbà mo fẹ́ pa ni tí ènìyàn mọ̀ sọ tiẹ̀ ni èmi èyí sọ pé kéèyàn mọ́ sọ̀rọ̀ ẹgẹ́ ti nísìn tẹ́ bá sọ pé ìyìn tí n bá tún sọ mí ìyìn lè sọ mí torí ẹ̀ tí ì ṣe mí ẹ̀yin ẹ̀ ṣe mí àyíṣe mọ́ rìpíìtì ọ̀rọ̀ lórí nǹkan tẹ́ ti sọ tẹ́lẹ̀ tí mo ti fèsì lé lórí so bẹ́ẹ̀ náà ti sọ ẹ̀yin sálábùkù lọ́dọ̀ tèmi ní tẹ́ bá sọ lèmi ó fèsì lé lórí ẹgẹ́ ti nísìn báyìí tẹ́ bá ṣe mí ẹgbọ̀ lọ́mọ gbòòrò wọn ni ṣe mí tẹ́ bá ṣe mí èmi ló sọ mí gbọ̀gbà tẹ́ ṣe mí ṣé wàá mọ́ rìpíìtì ọ̀rọ̀ ni ọ̀rẹ́ yín àfa Blakimu comrade oníyòbá nìsàn tẹ́ pé wọ́n lẹ́sẹ̀ sẹ́ndì fídíò tí wọ́n sí mi tán sọ same thing tẹ́yìn náà tẹ́ sọ ìyìn fún wọn lésì tó ní mo rí pé tọ̀dọ̀ yín ti sáfù ọ̀rẹ́ yín right tẹ́ bá ṣe mí èmi ló sọ mí so kìí ṣe tí n bá tún sọ̀rọ̀ ń rí yín wò bí ìran ẹ wò èmi sì ẹ̀fẹ́ rí yín wò bí ìran tẹ́lẹ̀ náà ni ìwà mọ́ wà tẹ́ display bóyá torí pé wò pé ní tí mo sọ yẹn kí píìsì ó lè bá rain kò jù bá ń lọ ajá ń sábà ẹkùn ni ẹkùn sì ń sábà já kómi lè kómi àbí wọn ti mọ gaskiya ajá ń sábà ẹkùn ẹkùn sì ń sábà já ẹ tó bá sì mú yàwó mẹ́ta lórí ibi tá a wà yìí ó mọ kí ló ń yàwó mẹ́ta náà lè ṣe so èmi ò sọ̀rọ̀ èèyàn kí wọ́n sọ pé kó mọ́ fèsì lé wáyé ẹ lè fèsì lé ṣùgbọ́n ọmọ mọ̀gbọ́n sọ náà ni tẹ́ bá ti sọ mí èmi náà ṣe mí gbọ́n tẹ́ ẹ bá ti sọ mí ìyìn lè ṣe mí tẹ́yìn náà bá sì ṣe mí èmi náà ní sọ mí so yé bá so ẹ̀yin tẹ́ ń bú mọ́mù lò tó ìwọ tó ń pè mọ́mù làjáì tó ń ṣe èmi ò ní sójú rẹ o ò fẹ́ hàn náà ni. ẹ jẹ́ ó dọ̀ o salaam alaikum sir alhamdulilayi sir. Okay. 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 Hmm. Hmm. Ah. 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 Subhanallah. Allah akbar. Ó ti yé mi sá. Ẹ ṣe nǹkan sá. Àbí? Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni.
ẹ ṣé gan sà ọlọ́ba dúpẹ́ fún ẹ ṣé gan sà náà sà. Naam Bọ́ládé. Sọ́jà má bínú sí mi torí tọ́lọ́run mo nídà àti rìsífù kọ́ yẹn. Àwọn tán mọ́ pé wà sákèsì nípa ilé ìtẹ̀sán. Mo wá pé kó mọ̀ jẹ́ pé wọ́n ń wo prógráàmù yìí lọ́wọ́. Wọ́n wá fẹ́ pé mo sákèsì kan pé ilé yìí ẹ̀wà sí wà mọ́ sọ. So ẹ tó sọ pé mọ́ máa já nìyí torí mo ti fẹ́ parí prógráàmù fẹ́ kógùn nǹkan. Tẹ́ gbọ́ ó lájáde tó bá sọ pé èèyàn ṣe fìdá o èmi fi ń sọ wípé bàbá Alhaji Midi Bello náà sọ same thing so ń bí ọ̀dà. Kásọjọ́ mẹ́jọ kò sínú sẹ̀ríà. Bàbá. Kásogójì ọjọ́ kò sínú sẹ̀ríà. Bàbá. Kásọdún kan kò sínú sẹ̀ríà. Allahu Akbar. Ẹni ojú wa níwèé náà ni Ànábì wa Muhammad. Sọ bí ọ̀dà sọ bí kọ̀rí kíní kan rẹ̀ dá kò sọ̀rọ̀ ọ̀rọ̀ Alhaji Midi Bello. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ mọ́mù bí ìgbà tó ṣe wípé ẹ̀wọ̀n tó ń dùn mí lọ́rọ̀ wọn ni pé wọ́n pù ti ọ̀rọ̀ mọ́mù yẹn bí ìgbà tí mọ́mù mú nǹkan tuntun wá ìjẹ́ ò tuntun táwọn afá ti ń sọ ibùkàn tó bí mọ́mù gan kí mọ́mù mọ́ bínú o ibùkàn tó bí mọ́mù wọ́n ti ń sọ nílẹ̀ Yorùbá yìí ẹ lọ wo tábìlì tá a ṣe náà fún bàbá wa Al-Wazir tó sọ wípé àwọn bàbá wo olùkọ́ àgbà wọ́n ti ń polongo kò sí àǹsókù láti 1950 débi wípé àwọn àti bàbá tán jọ ń sọ̀rọ̀ yẹn bàbá wọn pé bàbá yẹn ní subhanallah bàbá yẹn sá wà láti Kúta bàbá Usama kìíní kan subhanallah Usama sáwà nù kọ wọn irú kí mo wá gbàgbé yóò sì dùn mí bàbá Usama sàmẹ́nu kọ wọn bàbá yẹn wá láti Kúta débi wípé wọ́n fi wá fún àwọn bàbá yẹn ló kọ wọ́n ń pè wọ́n ní kíni o Akumahabi kìí ṣe nǹkan tuntun ní kíní ilẹ̀ Yorùbá náà látara pé wọn kì í ṣe òkú wọ́n sì sọ wọ́n ní kíni o Akumahabi. Assalamu alaikum Sheikh anakumla ẹjọ́ mo fẹ́ béèrè ó kọ àwọn bàbá wa tó ṣe wípé àwọn bàbá wa olùkọ́ àgbà àwọn náà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà Islahiyya Usama kìíní kan lẹ pè wọ́n fún mi lọ́jọ́ yẹn sà Usama tún mo sì wọ́n pé Usama tún Uwaisi ni o mò ń sọ yẹn sọ́kàn mi ń sọ jáde bọ̀ mo rò pé kí n má gbé síra wọn Uwaisi jazakumullahu khairan sẹ́sìn gan sà láti 1950 náà ti ń sọ náà wọ́n wá fi sọ wọ́n ní Akumahabi wípé tó kù wọ́n bá ti kú o wọn èsì nǹkan kan ti wọn Akumahabi ẹ̀wọ̀n náà ń pè wọ́n akúṣe kí ni o Akumahabi wọn náà ń pè wọ́n gbà. Assalamu alaikum Sheikh ọ̀nà anakumla Usama tún Uwais ẹ̀sìn gan sa ọlọ́wà àdúgbò fún yín sa Usama tún Uwais kún ló kọ wọn tí Usama náà mo pè lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ Usama Uwais mo sì rántí wallahi Uwais yẹn mo sì ń dákọ̀ Usama Uwais ń wá sọ́kàn mi bọ́ mi ìfẹ́ sọ torí èmi ò láìkí èèyàn dà nǹkan rú wallahi yes láti 1950 tó sì fi sọ wọ́n ní Akumahabi torí irú à ń ṣe wá sí báyìí pé ẹ mọ́ sòkò ẹ mọ́ ṣe náà fi lé bàbá yẹn kú òní wò tán fi lé wọn lọ sí Kúta padà wọn bàbá yẹn wọ́n sọ wípé máa padà o ṣùgbọ́n ẹnìkan ti wà tó ṣe pé gbogbo ohun tẹ́ẹ̀fẹ̀ gbọ́ iná lónà ò mọ̀ sọ tí ó sì tún sọ lọ́nà tó tún dáa òun wà ní àwọn bàbá wa olùkọ́ àgbà òun náà sì sọ tán fi jáde láyé mo rò pé òun náà sọ tán fi jáde láyé àwọn bàbá wa ní Mahad wọ́n sọ tán fi jáde láyé kìí ṣe nǹkan tuntun ẹ sì mọ̀ bẹ́ẹ̀ ẹ sì mọ̀ ẹ wá ń dọ́gbọ́n àtáàkì mọ́ọ̀mù yẹn bí ìgbà tó ṣe wípé nǹkan tuntun ni mọ́ọ̀mù yẹn mú wá ọlọ́ọ̀bọ mọ̀ ní lálàsẹ̀ yín ó mọ̀ dákẹ́ mọ̀ túbà Alhaji Midi Bello tán wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjẹ́ sọ bẹ́ẹ̀ fún wọn ẹ sì gbọ́ kó tó ní bàbá jáde láyé
tó bá wá lò gbọ́ rí òun ló ti gbọ́ yìí tán bá bí ọ̀dà lọ ṣerú fídíò tó ṣe fún mọ́mù lọ ṣe fún wọn tó bá ní sẹ̀sìn àwọ̀rò lọ ṣe fún wọn kó o sọ fáwọn náà wípé kinní kan ni wọ́n bàbá wọn kinní kan bàbá wọn kinní kan ni ṣùgbọ́n torí wípé ìmáàmù àyè tọ́lọ̀ ń gbé wọn sí bí ṣe ń bẹ́ lómi nínú yín gan ni àmọ́ yes àwọn ilé ayé lára àtàwọn kan ilé ìgọ̀fìmọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan la rò pé wọ́n kórìíra ìmáàmù àmọ́ pẹ́yìn kan náà tó ti gbà káàkiri mo sì ti sọ fún yín wípé in tó fà òun ni wípé ààyè tí ìmáàmù wà yẹn ẹ̀rù ń bà yín wípé ẹ tó jó dídí ìmáàmù lu tó bá ń sọrú nǹkan yìí yóò bọjà jẹ́ ṣe mọ̀ pé olóṣèlú kan bá kú bá ní ìsìn báyẹ̀ nílé lọ́bẹ̀ kò ní sówó kankan tẹ́ gbà ń bẹ̀ torí pé wọ́n ti ṣàkóbá fún yín náà so yín tẹ́ fi ń takò mọ́mù nìyẹn ó yé wa ṣùgbọ́n lọ́ba subhanahu wa ta'ala àwọn mọ́mù bẹ́ẹ̀ lọ́ọ̀ nẹ́rìí pé mo sánjó ní náà ẹ̀yìn yẹn kan mọ́ ṣàdúrà fún mọ́mù lásán ni pé kọ́lọ́n ọba kó jọ ọ kó mọ̀ jà pọ́ta ọ̀ka wọn kò ju yín lọ kò ju àwọn tẹ́ ń wò yìí wàláhì wọ́n lè mọ̀ ṣàṣì mọ́mù láwọn tẹ́ ń wò àwọn eléyìí máa fi ká mọ̀ lọ bí òkú ṣeré kìí sóúnjẹ ní pírọ́blẹ́mù wọn o owó tán gbà ń bẹ́ẹ̀ ní o wàláhì díìsì báyìí ẹja gbà wípé òkú gan wà gan tó kù ṣíṣe bá wà mo bá invite mi lè lọ torí mo ní nǹkan tí mò ń ṣe tó pọ̀ pé ká wá jókòó ká wá mọ̀ ṣe àdúrà òkú ká mọ̀ ṣe yìí lè lọ́gán yìí tí mò ń ṣe pọ̀ bí tí ì tí ì lọ bí súná ọmọ náà ṣé bí tí ì tí ì lọ bí súná ọmọ ṣùgbọ́n àwọn eléyìí ìtàn ń ṣe láyé wọn náà nìkan mọ́ lọ bí alọ́njòkú torí pé ìtàn fi ń survive nìyẹn ìtàn fi ń survive nù ìgbésí ayé yẹn ó le fún wọn tán bá tí ìdébi kan lọ tọrọ owó ń bi olókù tán jọ mọ́ jà ẹlòmíì tó bá ti wà ń bi olókù yóò ti mọ fi wá 1000 yóò mọ fi tẹ̀sùbà ká 1000 tí bá ń wọnú abọ́ wá 1000 báyìí tẹ̀sùbà ní fi ń kà yín lè mọ́mọ́ ìmí ìgòtò lọ́gbọ́n fowó lẹ̀ mọ́lúmọ̀ dúdú náà ń pè yóò fowó lẹ̀ kó lè bàdá pé táàfà fi fowó lẹ̀ mí náà gbọ́dọ̀ mọ́ fowó lẹ̀ yóò gbowó rẹ̀ padà kan bá ti ń kawó ẹ bá share program tuntun like love and share ẹ̀yin èèyàn àdúrà lásán ni kẹ́ mọ́ ṣe fún mọ́mù torí left and right wọ́n sàn kó bò mọ́mù náà ni lórí ọ̀rọ̀ tí ò bọ́ pọlọ mu tán ń sọ yìí náà ìmáàmù sì lọ sọ èyí tó bọ́ pọlọ mu èyí tí ò bọ́ pọlọ mu lásán lẹ́yìn ń sọ torí àjọkà ọkọ òsì jọkà o wọn ni tó bá jọkà lọkà mọ jẹ in tó bá jọkà lọkà mọ jẹ wọn lọ sí wọn sọ Yorùbá ìmáàmù ọlọ́bàdó tí yìn ẹ mọ́ mi kàn ẹ̀ṣẹ̀ lè mi kàn nà àwọn èèyàn yìí ṣèyàn gidi o wọ́n ní wàá sí mọ́mù ti le jù kò tí ilé tó dá kan ìdá 100 tàlájì mi ìdí mélòó yes ẹ ṣe sọ̀rọ̀ kẹ́ ẹ ṣe fídíò lórí Alhaji mi ìdí mélòó nígbà tó ń bẹ láyé àti wàá gbọ́kàn sí ẹ̀sìn láyé mọ́ ó yá lọ ṣe fídíò kó ní gbogbo gbà náà ẹ̀kan fi wọ́n lẹ̀ nítorí pé ẹ fi pọ́n wọn lé wọn sì sí láyé mọ́ yá lọ ṣe fídíò tàn bá bí ọ̀dà ó sì ń àtàkì mọ́mù alẹ́ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin alátẹnujẹ lásán yìí ẹwọ ẹ̀yin jàmá mi ẹjá mọ fi lé ẹjá mọ fi ṣe lọ fún talẹ yìí náà ẹ bá tún ti wá fún mọ́mù tó bá jọ́rọ̀ tó bá wà reasonable á fèsì tẹ bá sèyí tó wà reasonable àmọ̀ wò yín rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ fún mọ́mù ní ọ̀dà ṣèbí kápẹ́ mọ́mù la bá ń ṣiṣẹ́ fún tá a sì ń gbowó àṣà àti ẹ̀dùnpẹ́ pé ibi tá a sà ti ń gbowó owó ìtọ́da ni kì í sówó lé olókù débi àṣiṣẹ́ fún mọ́mù òkè tí ní ìsìn báyìí èèyàn wa kan ni mọ́mù tó ń gbọ́ bá èèyàn wa olólùfẹ́ wa ní mọ́mù torí pọ́n dúró ti òdodo náà fi jó olólùfẹ́ wa ó kẹ́sì ní sí ìwọ̀n tó bá sọ pé ń fún wa lówó ni òun la fi ranjú fòfòfò àbí òun ẹsẹ̀ mọ́ sọ ṣé kò wà dájú kí n mọ gbówó lé olókù lọ kápówó wàláì ṣé aráwọ̀ yẹn ìwé ṣéyàn gidi o ìdí ni pé ó sì jẹ́ pàgbàlagbà lẹ́mọ́ sòkú rẹ̀ sókù náà kọ́ lókù ń jẹ́ àgbàlagbà kú ẹ̀ sòkú tiẹ̀ wáì tẹ́ ẹ̀ sí tọmọ kékeré àbọ̀ òun náà nídìí àdúrà òun ò nídìí sàárà ẹ mọ́ yìí sọmọ kékeré tí ò tí bàlágà o irú ẹ̀mí ìṣesí tí n bá kú ní ìsìn báyìí tí n bá kú tẹ́gbẹ́ pẹ̀lú èjì mi ló bá kú ládùúgbò yín ṣé jókòó tẹ́ mọ́ gbowó ẹ ló kú ọ̀fọ̀ ni tákùkù ọ̀fọ̀ ni ṣèbí mi náà ti bàlágà sẹ́mi nídìí àdúrà ní tẹ́ bá ní sàárà ní tẹ́ ń ṣe yìí sẹ́mi ò nídìí àdúrà ní mí náà nídìí àdúrà wáyé tó ṣe pàgbàlagbà nìkan lẹ́lọ́mọ́ gbóhùn bíi tiwọn sẹ́mi ò nídìí àdúrà ẹ mọ àbí wà lẹ́wẹ̀ olùdíbùkún àwọn èèyàn yìí o sẹ́tẹ̀mí bá kú bí mo ṣe wà ní ìsìn tí n bá kú bí mo ṣe wà yìí mo ti bàlágà o mo ti fẹ́ o mo ti bímọ o mo ti lẹ́sẹ̀ lọ́rùn o wọn ní jọ́kọ̀ fi dáhùn fẹ́ mi o láti fi ṣàdúrà fún mi kán mọ́ gbowó o wọn ló kó ọ̀fọ̀ lèmi ọ̀rọ̀ kó ọ̀fọ̀ kan sí là ń sọ toró kó ọ̀fọ̀ sọ pé kò lẹ́sẹ̀ lọ́rùn
òkú àgbàlagbà náà òkú ọ̀fọ̀ gbogbo ẹni tó bá ti kú náà òkú ọ̀fọ̀ ni tó ti yé bá tó rà expect anybody òkú ẹ sáré báwọn èèyàn sáà sí ń sunkún pàtàlájì náà kú ẹ wá já sọ̀rọ̀ òkú ọ̀fọ̀ lẹ ọ̀rọ̀ òkú ọ̀fọ̀ kan rọ fìdáhùn torí fìdáhùn ẹlẹ́fẹ́ gbà lẹ̀ níwájú Ọlọ́run ni kán ti ṣàdúrà fún kẹ́sì sọ́dákọ̀ fún kẹ́sì gbowó wáyé tó ṣe wípé àwọn àgbàlagbà nìkan ló ní ìdí ẹ̀ wáyé tèmi ò ní ìdí ẹ̀ ṣé èmi fẹ́ lọ jìyà lọ́dọ̀ Ọlọ́run ni wáyé tẹ́fẹ̀ ṣàdúrà fún mi torí wípé àtẹnujẹ ẹ mọ̀ pé bí ọ̀dọ̀ àgbàlagbà nìkan lẹ́tì látẹnujẹ ṣe ni mo fọlọ́ bàbúrà kápẹ́nu ẹ̀sìn ló bá wà ní mọ́ ṣe ń jókòó rẹ̀ fàgbàlagbà ẹ yóò yẹ yín nìsín ẹ̀sìn Islam tó ṣe pé ẹ̀sìn ẹ̀kọ́ ni kìí ṣẹ̀sìn àtẹnujẹ ẹ mọ̀ ọ̀la ìlà ìbá mú àpẹẹrẹ kan wá nìsín ẹ jọ fún àwọn ọ̀dọ́ fẹ́ online class yìí 09031324112 09031324112 ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp kẹ́ẹ̀dẹ̀ sọ tẹ́ torí ẹ mẹ́sẹ̀jì mi kó lè lè sọ bí tẹ́ ti mẹ́sẹ̀jì mi gan ẹ gẹ́tì nìsín ẹ mọ̀ wo ẹ rí pé Islam ẹnìkan wọ́n sọ pé Sheikh they are not collecting money from the so-called òkú ọ̀fọ̀ too they don't have shame again tí wọ́n ti tanu bá astagfirullah tó lè nǹkan ti ṣe wọ́n nù bá wọn gbọ́dọ̀ gbowó lórí bí òkúrú tèmi o olóòsè ìjà ní tán ṣe ìfipá sòkúrú tí a tó bá jẹ́ pé kìíní yẹn bá wà nú ẹ̀sìn ni lẹ́sìn tọ́lọ́run fi ránà bí o wallahi wọ́n mọ̀ ṣe fún rú mi wọ́n sì mọ̀ ṣe fún Alhaji Muyideen Bello wọ́n mọ̀ ṣe fún rú bàbá wa Adépọ̀jù wọ́n mọ̀ ṣe fún ọmọ tó bá ti bàlágà even kò jẹ́ pé 15 years lọ́mọ yẹn bá wà ní tẹ́ fi mọ̀ rí ṣe bẹ́ẹ̀ rí wípé téèyàn bá kú gbogbo èèyàn pátá ní ká kírun sí la ló kárí wáyé tó ṣe pé fi ìdáwọ̀ àwọn kan lọ kárí tí ó kárí àwọn kan kò tí ì yé yìí táwa ṣe sọ pé ọmọ tuntun ò tí ì lẹ́sẹ̀ lọ́rùn àti gbọ́ aláwọ̀ tá a ti lẹ́sẹ̀ lọ́rùn wáyé tí fi ìdáwọ̀ kárí wa ẹnì sọ pé sàárà náà lẹ́fẹ́ ṣe fún tán ẹni sọ́dákọ̀ lẹ́fẹ́ ṣe fún tán wáyé tí sọ́dákọ̀ yẹn tí ò kárí tèmi tí n bá ti kú lónìí báyìí kán sì ta tẹ́ǹtì lọ́túnla kẹ́ẹ̀sì wà bẹ́ẹ̀ kí wọ́n mọ gbowó lọ́wọ́ àwọn ìyàwó àtàwọn ọmọ mi táwọn bá ní lẹ́yìn lóko pàkẹ́ tó délé ẹ̀yin náà ẹbí wọn tó bá jẹ́ pẹ́sìn ló bá mú wá mo fọlọ́n bá búra ká pẹ́sìn ló bá mú wá ni lẹ́sìn tọ́lọ́run fi ránà bí o táwa náà mọ́ o bánà bí ṣe jánà bí ìkẹ́ o tó bá kárí Alhaji Muyideen Bello yóò kárí èmi náà torí èmi náà ti bàlágà mo ti lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀dẹ̀ ní tẹ́ fẹ́ ṣe yìí ẹ fẹ́ fi ṣe àánú fòkù náà ni kó jẹ́ sọ́dákọ̀ fún sẹ́mi ò nídìí ẹ̀ ẹnìkan sọ wípé please kindly accept the debate or call your others guy to settle it àwẹ̀ báwọn ń fẹnu ṣe debate ó ń fẹnu gbogbo àwọn yìí ó ń fẹnu ó ní wọn ó ń fẹnu má ló ń fẹnu tí ò ní di debate kò ní di any debate kò ní di debate kankan kò ní di debate ní ìsinmi mo ṣe wà ṣé má ṣe bẹ́ẹ̀ nìkan ṣe debate ṣé mi ò fi lẹ́ pé o ká mọ sòkú lọ nígbà tí ìwà yàwọ́ a lè sòkú náà mo sì wà òun náà sì ní fi tiẹ̀ lẹ́ẹ̀mọ́wùlẹ̀ já dára wa láàmú ibi tó ti mọ́ sọ̀rọ̀ dìbéètì lọ́dọ̀ àwọn tó ṣe wípé ọkàn wọn bá gbáàyè àwọn yín ò lè fi ká mọ́ sọ̀kú lẹ́ o ẹ mọ́ jẹ́ tàn yín o bẹ́ẹ̀mi náà ò ṣe lè fi lẹ́ láyé pé ká mọ́ sọ̀kú dájọ́ kẹjọ àbíjọ́ kínní kan tí àwọn olè bá ṣe dìbéètì wọ́n ṣe dìbéètì lórí àwọn nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú pé àwọn èèyàn lò fẹ́nu ń bẹ ọ̀rọ̀ mọ̀ kákan fi mọ̀ hanra wa ìyún àti báyìí nǹkan ṣe dìbéètì ń bírí náà 4 hours láfi ṣe apadà túká náà ní àjà túká náà ṣùgbọ́n ṣíbù pa àjà náà ni ó fẹ́ fara pẹ́ padà àjà túká nígbà tá a bí béèrè kan tí ó sáfẹ́ dáhùn làgídí ó ń wò pé tó ń bá dáhùn béèrè yóò tako èèyàn kan kò bá fẹ́ dáhùn làgídí àwa ni wáì tó wá dà táwọn tàtàárọ̀ tó wà fẹ́ ẹ tó bá mú gbàtà tí mò ń sọ̀rọ̀ dìbéètì ó ti pẹ́ o èyí dẹ̀ wò nǹkan nísìn wọ́n ní one small boy die at 18 years they collected money they later beat themselves off even kò jọmọ etí fọmọ ṣe máa ń lura wọn náà nù àwọn tán lójú tì aláwọn kan ti wà nù wọn tẹ̀sùbà àtẹrí tán fà tẹ́rì òkun wọn fà yà láwọn irọ́ ni o ó fi ń ka 1000 ni ìgbà tó wá di pé pátí parí tó di pé 1078 mo ti kà wáyé tí wọ́n sọ wípé 68 ni ní tí mo ń fàjà nu dìbẹ́tì pẹ̀lú àwọn ta ni ṣebí àwọn èèyàn ti sọ̀rọ̀ náà gẹ́gẹ́ tí ní ìsìn báyìí mo rí fídíò kan gan tí àwọn èèyàn tán ó dà pé kí ni àwọn èèyàn dẹ̀ ṣe ó dẹ̀ wà òkè àwọn Sheikh wa Abu Nasir ni wọ́n ṣe wọ́n dẹ̀ ṣàlàyé gbogbo tó bá rò pé òye pátá náà ti ṣàlàyé àwọn eléyìí ò ní kan sí náà
Yóò dáa fún ẹni yìí Abdul-Jalil Adédìran yóò dáa fún yín. What about those that had accidents? They don't do fida for them. Bóyá àwọn ò ní ìdádúrà ni. Yóò dáa fún yín. Mo like ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Mo like ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ dáadáa lọ́rọ̀ tẹ́ sọ ẹjọ́ torí tọ́lọ́ ṣé àwọn ẹni yìí lọ́pọlọ gan o ẹni yìí lọ́pọlọ gan o ṣé ẹni tí ó bá já ẹni tó bá lásìdẹ̀ntì wáyé tẹ̀sí fìdá òfin sóhun ní ìdádúrà ẹni sọ pé that means you don't use formula dodge ẹ why you are afraid of this àfàwò ilé bọ́ ọrọ̀jọ́ mo lo formula dodge ẹ mo ti gbọ́ ṣé mo afraid di wọn mo ti gbọ́ gbòsà ni sówósà ti wọnú àkáǹtì rẹ pẹ̀lú tó sọ yìí ó mọ̀ pé èèyàn máa sá fún wèrè náà ní kọ́ńbà àlàyé ń gi lórí sádìsì báyìí wèrè sọ pé ká mọ bóun rojọ́ lápẹẹrẹ ni òyìnbó wọn wèrè mọ́ sí mistake o mo fẹ́ kó mọ̀ pé èèyàn máa sá fún àwọn ìlòmíì gbà mí kèé ṣe ti pé bóyá èèyàn ò lọ́pọlọ so yí ọba ìnísì wèrè ní ó yá 2 times 2 mo ní 4 ó ní rárá 3 ni mo náà ní 4 ní sẹ ó ní 3 ni ṣe ìwọ náà débẹ̀ ò ní rò pé mi náà ti ya wèrè náà èèyàn máa sá fún nǹkan míì gbà mí téèyàn bá rí wípé kò sàǹfààní ní tó ṣe lẹ́nu kìí ṣe pé wọ́n sá ọlọ́run ọba mi ṣàánú ọmọ sàn ní kó pópó báyà rẹ̀ ó láti sánú àti lò fọmùlà dọ́jẹ̀ ṣé tó fẹ́ pé nu àti lò kí ló kù àti lò náà nù ó ti tán àti lò ṣùgbọ́n àwọn ìyá mọ́ sáfẹ́ tí ìyá máa ń pè yóò ṣèyàn níbi ń gbà mí pé àkànjọ ọmọ rojọ́ lásán ni kò ní sáǹfààní táwọn yóò sọ pé wà tẹ wá ń rojọ́ báyìí wọ́n ti ẹ ti sọ ti yín àti sọ ti wá ẹ̀yin náà lẹ́ẹ̀mọ́ pariwo dìbẹ́tì ẹ ti sọ ti yín àti sọ ti wá mo lè mọ́ ní interest inú nǹkan náà ó lè mọ́ pariwo dìbẹ́tì kémi mọ́ ní interest inú ẹ̀ ìgbà tí èsì wọn ló ra dátà fún mi ìwọ sì kọ́ ló ní táìmù tèmi èmi ò ìyìn ní táìmù àti bọ́ ṣe dìbẹ́tì lọ ṣe fídíò tí má ti sọ tèmi ṣe rọ́dù fún mi tí wọ́n náà bá ti ṣe tẹ̀ má ṣe rọ́dù fún ọ dìbẹ́tì ìṣe kì í sọ̀rọ̀ fọmùlà dọ́jì ẹ̀ wò ó sórí dìbẹ́tì ká tó bẹ̀rẹ̀ ó ti wíìnì ìyẹn tó ń kọ́ ó ní kán lè bá mọ̀ pé mo lọ́pọlọ kémi àti wèrè mọ́ fa 2 times 2 4 òun sì ń pè ń 3 ó wá dájọ́ mọ́ fà pé bí mo ṣe ń sá fún un yẹn àwọn èèyàn rò pé bóyá mi ò mọ̀ ni ìmọ̀ o kápẹ́ ti yùn ní ìmọ̀ o òun ló mọ̀ ó sì ti wíìnì. Kini I know you oníyàwó mẹ́ta assume you can win this affair you will be the first to come out for challenge they will not kill you now they only rárá even kí n mọ̀ pé máa win ni wọ́n náà ní challenge wọn láyé ilé challenge èyí challenge ó fẹ́nu fún debate ìgbà kan làwọn náà mọ́ sọ̀rọ̀ debate ìgbà tá àti ìmọ̀ wípé ó ń fẹ́nu ni wọ́n àbọ̀ sọ̀rọ̀ debate ó ti pẹ́ o náà bóyá ẹ̀kan gan ni èmi ò sí àyòrò pé mo sọ gan rí bóyá tí má sọ bóyá ẹ̀kan ìta àti ṣe rí gan àwọn èèyàn náà ló challenge wa mo sì yá pé ọ̀rẹ́ mi tajọ èmi gan kò bá wọn ṣe tó mọ̀ pé wọ́n ní gbọ́ sí lẹ́nu mo wá pe ọ̀rẹ́ mi àfa Ibn Hajar Ṣẹ́gun Hajar tán wà lẹ́dẹ̀ àwa jọ ṣe debate àdìsí nígbà 4 hours òun la lò kí n rìsọ́ọ̀tì rẹ̀ ó ní tí máa wọ́n pè máa wọ́n ènìyàn èmi sọ pé káwá ṣe debate kọ àwọn tá a kò sí debate ìjọ kan báyìí sán dá wa lónìí wọ́n dá wa lónà àwọn tá a kò sí debate táìmù kan tí mo tún dìídì sọ fún tàn kókó já ṣe debate kọ dáhùn ṣùgbọ́n ní ìsìn bí mo ṣe wà yìí lè pé rú ń tàn kan sí debate mọ́ torí mọ̀ pé ó ya wèrè tó bá ń èmi mọ̀ pé ó ya wèrè jù mọ́ lù lọ́ngbà yẹn normal thing lèmi pé bóyá onímọ̀ pé bóyá kò gẹ́ẹ̀tì yẹn pé kó já ṣe debate yìí tí mọ̀ pé ń fẹ́ nú ni ẹni tí mò ń sọ́ngbà yẹn ní dákọ̀ rẹ o ìní dákọ̀ rẹ kí mọ̀ fún ní popular kìnìún kí mọ̀ fún ní so ìní dákọ̀ rẹ o ìyìnlé mo tún pè lórí fóònù ó jápa ni táìmù yìí wọn bí mi láyìn lè pè fún debate láyé mi mọ́ kí mo fẹ́ pè fún torí gbà yẹn mi ò mọ̀ pé ń fẹ́ nú ni ìsìn mo ti mọ̀ pé ń fẹ́ nítorí wá pè ìwà nítorí pé mo mọ̀ pé mo ìyìnlé ọlọ́mọ jẹ́ ṣé debate ànsá òkè àṣà kí wọ́n bá wíìnì wa wọ́n sì ẹ̀ ti wíìnì kan ká tó bẹ̀rẹ̀ wọ́n ti wíìnì ká tó bẹ̀rẹ̀ lọ́mọ jòkú tiẹ̀ lọ àlémi ọ̀jẹ́ lọ́mọ ṣe fìdá aláwò ṣe debate pẹ̀lú irú wọn wasting of time ni ẹ̀sìn bàbá mi kan tẹ̀ sọ̀rọ̀ ńbẹ̀ wọn Hafiz Arioya kìíní ẹnìkan sọ pé call kìíní kan he will answer you on any topic kí ni interest inú ẹ̀yìn ní káàdì
ìráyè ìṣe dìbẹ́tì àló ti win ẹ tó ń sọ yẹn ti win sẹ́ àló ti win dìbẹ́tì èmi ti gbà fún èmi ò kàn ní ṣe tó dá wà mọ̀ ṣe ni bọ̀ mo ti gbà fún ó ti win àṣẹ o ìlẹ́ o ọmọ onídìbẹ́tì àṣẹ dìbẹ́tì o ọlọ́ọ̀kan alọ́wọ́ ẹjọ́ mo ti fẹ́ parí program tẹ́lẹ̀ kẹ́rì tó bẹ̀rẹ̀ ẹjọ́ tààrọ̀ yìí ọlọ́ọ̀dún tẹnìkọ̀ọ̀kan wa ọlọ́ọ̀sì sànú ẹnìkọ̀ọ̀kan wa tábàdí páwọn yìí sọ ń fẹ́ nu àbàwọn ṣe dìbẹ́tì tábàdí páwọn yìí sọ ń fẹ́ nu níta fẹ́ sọ kọ́ la mọ̀ náà níta fẹ́ sọ kọ́ la mọ̀ ọlọ́run sànú wa ti dúpẹ́ fún níta fẹ́ sọ ohun kọ́ la mọ̀ ṣùgbọ́n àwọn èèyàn tá a mọ̀ wípé ó ń fẹ́ nu ni wọ́n àṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n gbọ́dọ̀ àìsẹ̀ ló social media yìí tá a mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tá a mọ̀ sọ káṣí ẹ̀ ṣe kínní tá a mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tá a mọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí amọ́rò ìpé bóyá èèyàn kan ni wọ́n tó ṣe wípé amọ́rò ìpé bóyá èèyàn kan ni wọ́n tó ṣe wípé wọ́n amọ́rò pé èèyàn kan ni wọ́n tó ṣe wípé àjọ fẹ́ ṣẹ̀sìn náà ni ṣùgbọ́n àwọn ibìkan wà tá àti jọ gbọ́ ara wáyé wọn làá mọ̀ pé wọ́n ń gbà wọn gbà tó yàtọ̀ àrípá àwọn eléyìí kò sí tẹ́ ẹ ṣe wọn á gbọ́ ó ní ẹsẹ̀ ń jàre don't just waste your time debating with them they may even turn it to riot because they will surely come with talks tẹ́lẹ̀ nǹkan wọn lọ́mọdé ẹni sọ wípé I will help you to tell ẹnìyẹn pé to ṣe kí ni answer you they are easily very going lọ sọ fẹ́ lómi àlẹ́ mi ò ṣe dandan debate ni àlẹ́ mi ò ṣe àní mo ti sá mo ti gbé mo ti sá ẹni ẹ ti win mi ó ti win ni ó ti win ni kápẹ́ torí pé bóyá mò ń sá ni mo ti sá ṣé kó bá win mi ó tiẹ̀ ti win gan already win náà o ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ sẹ̀ àní fi dáwọ́ ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ tí ó bá jẹ̀sẹ́ alánìgbà kọ lọ. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.